Africa Content TV. Alhamdulillah. Ramadan 2022. Ó bẹ̀rẹ̀ lábàgàbà àti lójú ẹni wá. Pẹ̀lú àlàáfíà alábàzó. Alhamdulillah. Àtúgbà ọ̀parí ẹ̀. Pẹ̀lú dùnú. Pẹ̀lú àwọn lábàgàbà àti láwọn ń jẹ́jọ́ ọgbẹ́. Nígbà ṣe lónìí. Ìjú ọ̀pẹ́ nìyí lábàgàbà àti ìṣe kan bí. Àwọn àtúkọ̀ múlẹ̀ àwọn ẹ̀bà. Àwọn kan láàjọ bẹ̀rẹ̀. Ramadan 2022. Àsìkò wọn sí láyé wọn. Ìṣèpé àbíyàn wọn máa zo. Àbí gbórúkọ ọ̀sán àti ìkárí. Àwọn kan wọ́n bẹ̀rẹ̀ lọ sí nítorí àfihàn. Àbí gbórúkọ ọ̀sán àti ìkárí. Bàbá mú lájá. Àwọn kan wọ́n bẹ̀rẹ̀ láti mọ́lẹ̀ lágbàgbà àti àfihàn. Àbí gbórúkọ ìkárí. Ogun tí wọ́n lè jẹ́ ẹ bá wà á yọ wọ́n kúrò máa ṣe á. Wọ́n ní freedom. Láṣẹ kẹ́rin tí wà. Ẹ pẹ̀láyé. Ẹ lálàáfíà. Lẹ́gbẹ̀ẹ́ nínú ìdodo. Lẹ́gbẹ̀ẹ́ ní dáadáa. Àtẹ́gùn ló fẹ́ sí gbogbo yìí. Láìsí wàhálà kankan. Láìsí ọjọ́ sọdọ́mọ̀. Fọ́gbà sáàtì ìlú ṣe ká. Aláàbíà àbáká. Àwọn sí àdúgbò. Àdúgbò òkúnlẹ̀ àbáká. Ọ̀bí ló ṣe wọ́n lọ. Adó ti bẹ̀rẹ̀ náà ní ẹ̀rọ kí àbáká. Àwọn sí ìlú rà. Wájú ti bẹ̀rẹ̀. Àti bẹ̀rẹ̀ náà ní ẹ̀rọ kí àbáká. Ọ̀bí bàbá wa. Ramadan 2022. Onídẹ̀ẹ́sì mọ́ làbàdàbà àti lágbára náà. Afẹ́lẹ̀ ohun múlẹ̀ àbáká gba wá síwájú. Wàá máa ṣe ọ̀pọ̀lọpọ̀. Ramadan láyé nínú ìlú, nínú ayọ̀, nínú àlàáfíà, nínú iná, nínú ìyàwó, nínú iyì, nínú ilé. Àjíbọ̀ àbáká gba àríyá.